N ò lè gbàgbé ọjọ́ tí mo rí ọmọdékùnrin kan tí à ń pe orúkọ rẹ̀ ní Ọ̀dẹ́kúnlé. Ó dá jókòó lábẹ́ igi mángòrò, ojú rẹ̀ kún fún omijé, ó wọ aṣọ yíya, kò sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ kódà ikùn rẹ̀ ṣófo pàlàwò. Ipò tí ọmọdékùnrin yìí wà ó bani lọ́kàn jẹ́ jọjọ. Ọ̀dẹ́kúnlé dàgbà ní abúlé Ògìdán. Bàbá rẹ̀ ti papòdà látìgbà tí ó ti wà lọ́mọ-ọwọ́. Ìyá rẹ̀ sì ń gbìyànjú láti pèsè àtijẹ àtimu fóun àti gbogbo ìdílé. Ṣùgbọ́n àwo ò kájùlù. Nígbà tí àwọn ọmọ nínú abúlé bá ń sáré lọ sílé ìwé, Ọ̀dẹ́kúnlé a máa rugi ìdáná láti lọ tà tàbí kó máa ta àgbàdo sísun nínú ọjà. Ẹ wò mí, ìrísí ọmọkùnrin Ọ̀dẹ́kúnlé yìí ó dàbí ẹni pé gbogbo ẹrù ayé yìí èjìká rẹ̀ ló wà. Ṣáwọn àgbà bọ̀ wọ́n ní nínú òfíì nínú ọ̀la òun lọmọ pándọ̀rọ̀ kúkú ń gbó sí. Ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ọmọdé yòókù nínú abúlé wọn a máa fi ṣe yẹ̀yẹ́. Ẹ wo aṣọ rẹ̀ tó yá, ẹ wò bó ṣe ń rìn láì ní bàtà akíndanidání òtòṣì. Ọ̀dẹ́kúnlé á doríkodò, á ṣe bí ẹni pé òun ò gbọ́, ṣùgbọ́n ojú rẹ̀ á kún fómijé nígbà tó bá ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ kòbákùngbé wọ̀nyí. Ní òru, nígbà tí òṣùpá bá ń tàn, Ọ̀dẹ́kúnlé a máa dá jókòó lẹ́gbẹ̀ẹ́ ilé wọn. Ó ń múgi dání, á fi máa kọ ọ̀rọ̀ sórí ilẹ̀. Ó ń kọ́ ara rẹ̀ bí a ṣe ń kọ̀wé látàrí wípé lọ́pọ̀ ìgbà ni ó máa ń lọ lúgọ sí ẹ̀bá fèrèsé iléèwé láti rí ohun tí olùkọ́ ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ṣó wá yẹ kí ọmọdé kankan la irú ohun tó tó báyìí kọjá bí? Àwọn àgbà bọ̀ wọ́n ní bá ò bá kú, iṣẹ́ ò tán. Bẹ́mi bá ṣì wà, á jẹran tó tẹ̀rìn. Ní òwúrọ̀ ọjọ́ kan, òjò ń rọ̀. Ọ̀dẹ́kúnlé yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ dúró lẹ́nu fèrèsé iléèwé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ó ti rẹ pẹ̀lú omi òjò, ṣùgbọ́n ó ń gbọ́ ẹ̀kọ́ tí olùkọ́ ń kọ́ nínú yàrá àkàwé. Ọ̀gá iléèwé rí níbi tó dúró sí yìí. Kàkà kí ọ̀gá iléèwé fi ẹgba lé kúrò níbi tó dúró, ó béèrè lọ́wọ́ rẹ̀ wípé ọ̀dọ́mọkùnrin, kí nìdí tó fi ń dúró sí yìí lójoojúmọ́? Omijé jábọ́ lójú Ọ̀dẹ́kúnlé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ó wípé olùkọ́, mo fẹ́ kọ́ ẹ̀kọ́, mo fẹ́ lọ sílé ìwé, ṣùgbọ́n a ò lówó, owó ní kọ̀bìtì òjé. Ọ̀rọ̀ ọmọdékùnrin yìí ó wọ olùkọ́ náà lára. Ó mú wọnú yàrá ìkẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé orí tí ó gbé ni ní kúkú gbaláwo orí kò ní? Yorùbá sì bọ̀ wọ́n ní igba ẹ̀kẹ́ ní fọwọ́ tilé. Gbogbo ará abúlé bá bẹ̀rẹ̀ sí ní dá owó jọ lẹ́yìn tí olùkọ́ àgbà tó sọ èròǹgbà rẹ̀ fún wọn. Àwọn mìíràn dá ìwé, àwọn mìíràn fún wọn lóúnjẹ. Kódà ẹnìkan fún ní sálúbàtà àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọ̀ sẹ́sẹ̀ rí. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní torí ká má jìyà la ṣe ń yá má jìyà lọ́fà? Lọ́gán tí ìrànlọ́wọ́ ti yọjú fún Ọ̀dẹ́kúnlé, ó wá tẹpá mọ́ ìwé ní kíkà débi wípé ó bẹ̀rẹ̀ sí ní tayọ gbogbo àwọn ọmọ tó bá lẹ́nu ẹ̀kọ́. Bí ọdún ṣe ń gorí ọdún, ọmọkùnrin Ọ̀dẹ́kúnlé tí àwọn akẹgbẹ́ rẹ̀ máa ń yọnu sí tí wọ́n ń bú, ó wá di ẹni tí gbogbo abúlé mú ní olólùfẹ́. Ó ṣe àṣeyọrí nínú ìdíje ìwé kíkà. Ó gba ìwé ẹ̀rí nípa èdè sísọ. Kódà ìjọba fún ní àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ kàwé ní ilé ẹ̀kọ́ gíga. Abúlé Ògìdán yọ̀ lọ́jọ́ tí wọ́n gbọ́ wípé Ọ̀dẹ́kúnlé ti di dókítà àkọ́kọ́ láti abúlé wọn. Àwọn àgbà bọ̀ wọ́n ní ojú kìí pọ́n ẹdun kó di ẹni ilẹ̀, ìṣẹ́ kìí ṣe igún kó di ojúgbà adìẹ. Ìfaradà, akíkanjú àti ìfẹ́ gbogbo ará abúlé ó sọ Ọ̀dẹ́kúnlé di pàtàkì láwùjọ. Ṣáwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tá a rò pé ò lè pàgọ́, a máa ṣe bí eréberé kọ́lé aláròrò. Lónìí, gbogbo ìgbà tí Ọ̀dẹ́kúnlé bá padà sí abúlé Ògìdán, á mú oògùn, ìwé àti ẹ̀bùn lóríṣiríṣi dání fún àwọn ọmọ kéékèèké.
Ó tún kọ́ ilé ìkàwé kékeré sí abúlé Ògìdán kí ọmọkùnrin àti ọmọbìnrin mìíràn má bàa ní láti jókòó lẹ́nu fèrèsé bíi tiẹ̀. Ah! Àbẹ́ẹ̀rí nǹkan. Nígbà gbogbo tí Ọdẹ́kúnlé bá ń rìn ní abúlé, inú àwọn ènìyàn máa dùn. Wọ́n á sì máa sọ fúnra wọn pé dájúdájú bí a bá tọ́jú igi, igi á pẹ̀ka, igi á rúwé, bẹ́ẹ̀ ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Tí a bá fẹ́ràn ọmọ, tí a sì tọ́jú rẹ̀, yóò dàgbà, yóò dirún, yóò digba, bẹ́ẹ̀ ni yóò sì tan ìmọ́lẹ̀. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ọ̀pọ̀ ọmọ ló wà ní ipò Ọdẹ́kúnlé ní agbègbè wa lónìí. Tí a bá fi ìfẹ́ hàn sí wọn, òkùnkùn lè ṣú biribiri lónìí, ṣùgbọ́n ìmọ́lẹ̀ yóò tàn tó bá yá. Ire o.